Aláròyé máa wí o. Ó mà ṣe o, òṣèré tíátà ní Òkèmẹ́sì dágbére fáyé. Ìràwọ̀ míì tún ti wọ òkun lágbo tíátà nígbà tí ọdún tuntun yìí kò tí ì dá sí méjì rárá. Ọkùnrin aláwàdà tó máa ń sọ èdè Èkìtì papọ̀ mọ́ àdàmọ̀dì òyìnbó ni Bámidélé Tọ́pẹ́ Saint táwọn èèyàn mọ̀ sí Òkèmẹ́sì tí kí ayé pé ó dìgbò ṣe. Ní nǹkan bíi aago 12 kù ìṣẹ́jú 10 lọ́sàn-án ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 24 oṣù kejì ọdún yìí ni ọkùnrin dúdú yìí mí èémí ìkẹyìn nílé ìwòsàn kan nípìnlẹ̀ Èkó. Bó tilẹ̀ jẹ́ wípé ìròyìn jáde pé ó rẹ ọkùnrin náà, ohun táwọn èèyàn tún gbọ́ níbi wákàtí díẹ̀ kí wọ́n tó kéde ikú òṣèré yìí ni pé ó ti wọ kómà, tó túmọ̀ sí wípé ọkùnrin náà ti kú tán nínú ara. Ó ti wà lágbede méjì ayé àti ọ̀run látàrí bí ara rẹ̀ ṣe ṣiṣẹ́ tako oògùn kan tí wọ́n fún un. Òṣèrékùnrin pupa tó dúró ti Òkèmẹ́sì ní gbogbo àsìkò tí àìsàn náà gbèdè tó sì tún bá a ṣètò ìkówójọ. Jeff Owólẹ́wà táwọn èèyàn tún mọ̀ sí Tony Montana ló kéde ikú ọkùnrin yìí fáyé gbọ́ nínú fọ́nrán kan tó gbé jáde. Bẹ́ẹ̀ ló tún sọ ọ́ di mímọ̀ wípé àwọn ti palẹ̀ rẹ̀ mọ́ lọ sílé ìgbókùpamọ́sí nígbà tí gbogbo ètò yòókù yóò máa lọ lọ́wọ́. Ó ní pẹ̀lú ọkàn tó wúwo mò ń kéde fún gbogbo ayé gbọ́ wípé Òkèmẹ́sì ti kú. Ní déédéé aago 12 kù ìṣẹ́jú 10 láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun yìí ni dókítà sọ wípé ẹ̀mí ti bọ́ lára rẹ̀, Òkèmẹ́sì ti lọ o. Nítorí náà lórúkọ gbogbo ẹbí Bámidélé pátá mò ń kéde fún gbogbo ayé pé Olúwatọ́pẹ́ Bámidélé Saint Òkèmẹ́sì ti jáde láyé o. Àti gbé òkú rẹ̀ lọ sí mọ́ṣúárì. Màá máa fi gbogbo ètò tó bá ṣe ń lọ tó gbogbo yín létí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dìde ìrànlọ́wọ́ fún un. Kí Ọlọ́run foríjì Òkèmẹ́sì kí ó sì bá wa tẹ́ sáfẹ́fẹ́ rere. Jeff dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fi owó àti àdúrà ránṣẹ́ sí ọkùnrin náà, tó sì tún dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹgbẹ́ àwọn onítíátà pátá fún àdúrótì àti ìnáwó wọn ní gbogbo àsìkò tí Òkèmẹ́sì fi ń ṣe àìsàn. Ó fi kún wípé kí àwọn èèyàn dáwọ́ owó tí wọ́n fi ń ránṣẹ́ dúró nítorí ẹni tí wọ́n torí rẹ̀ fowó ránṣẹ́ náà ti lọ. Ó ní ẹ jẹ́ kí n lo àǹfààní yìí láti sọ fẹ́yìn èèyàn, ẹ jọ̀ọ́ ẹ yéé fowó ránṣẹ́ sínú àkáǹtì yẹn mọ́. Òkèmẹ́sì ti jáde láyé o. Ẹ má fowó ránṣẹ́ mọ́. A máa gbégi lé àkáǹtì yẹn nítorí fídíò yìí lè má dé ọ̀dọ̀ gbogbo ènìyàn pátápátá. Àìsàn kan ni wọ́n sọ wípé ó kọlu ọkùnrin náà lójijì, èyí tó mú kí wọ́n máa tọrọ owó nínú fídíò kan tí wọ́n gbé síta. Ó ní àìsàn tó ṣe náà kì í ṣe kékeré, bẹ́ẹ̀ ni kò tún rí lé gidi gbé. Ọkùnrin yìí ní ojú lásán kọ́ ní àìsàn tó ń ṣe òun. Ó ṣàlàyé pé ilé ìwòsàn Highland Hospital nípìnlẹ̀ Èkó ló ń ti ń gba ìtọ́jú tẹ́lẹ̀ kí wọ́n tó gbé òun lọ sílùú Òṣogbo nípìnlẹ̀ Ọ̀ṣun, níbi tí wọ́n ti fi àdúrà àti àájò jagun fún òun. Èyí ló sì jẹ́ kí àlàáfíà díẹ̀ ó tún tó ara òun, àmọ́ tó jẹ́ wípé àìsàn yìí náà ló padà ran ọkùnrin náà lọ sọ́run àpàpàǹdodo. Onírúurú sinimá àgbéléwò ní Òkèmẹ́sì tó dúdú yìí ti kópa, irú wọn náà ní bíi The Order, Aboríṣàdé, Dearest, Mẹ́bàmù àtàwọn míì bẹ́ẹ̀. Ipa Gẹ̀tìmánù, Díráífà àti ìránṣẹ́ nínú àwọn fíìmù abúlé ló wọ́pọ̀ jù tí ọkùnrin tó máa ń sọ àsọdùn nínú eré yìí ti máa ń kópa. Yàtọ̀ sí ìkéde tí Jeff ṣe lórúkọ gbogbo ẹbí olóògbé, kò tí ì sí àtẹ̀jáde kankan láti ìdílé rẹ̀ lórí ikú àti ètò ìsìnkú rẹ̀. Bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò tí ì lè sọ ohunkóhun nípa ọjọ́ orí ọkùnrin yìí, ìyàwó àtàwọn ọmọ tó fi sílẹ̀ sáyé lọ. Mọ́nísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.